Bàbá ikú dédé àsìkò yìí kí lorúkọ yín sà? Samuel Adémọ́lá Ìdòwú. Kí ló gbé yín délé wẹ̀rọ? Wọ́n parọ́ mọ́ mi pé mò ń bọ́ ọmọ mi sùn, my last born. Ọmọ yín gangan dẹ̀ ni. Bẹ́ẹ̀ ni láì dẹ̀ bá sùn. Bóò ló ṣe jẹ́ gangan? Mo wà nínú ilé, mo gbalé lọ́wọ́ wọn, ilẹ̀ tí ń lọ bí 2 weeks. Mo wá lọ sẹ́kọ̀ọ́, mo wá drop ọmọ mi fún màmá yìí. Ìgbà tí mo wá lọ sẹ́kọ̀ọ́ yẹn ọmọ mi Ọpẹ́yẹmí, ọdẹ sí yìí. No. She's a minor. We can't see her. Ọmọ kékeré ni a lè rí a lè fi hàn. A kàn lè gbóhùn lẹ́nu àlè. Ọmọ mi ti wá di ọ̀rẹ́ wọn. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ ni. That is from January 10. Mo ti lọ sẹ́kọ̀ọ́. Mo wá lọ sẹ́kọ̀ọ́, mo wá padà dé látẹ̀kọ́. Mo máa ń dé lọ́sẹ̀ méjì. December mi lè wá. Obìnrin sọ fún mi pé òun lọ sẹ́kọ̀ọ́. Òun lọ sọ́dọ̀ àwọn ọmọ òun. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín. Wọ́n ní òkè kò burú o. Ọmọ máa ń sẹ̀ǹdì owó sí i látẹ̀kọ́. Ipò ọmọ mi wà lọ́dọ̀ ẹ̀. Ìyẹn àwọn tó gbalé lọ́wọ́ yín. Àwọn tí mo gbalé lọ́wọ́ wọn. Àwọn tẹ́ gbalé lọ́wọ́. Tẹ́nàtì ni mo jẹ́ lé wọn. Ìgbà yẹn náà mo ti mọ ọmọ inú ilé la jọ ń gbé. Ibi tó sọ pé òun gbalé síbi kí ibi tó gbalé sí ẹni kó mú i débẹ̀. Ibi tó ní ṣọ́ọ̀bù ẹni kó mú i débẹ̀. So ìyẹn ọ̀kan. Ká má sábọ̀rọ̀ gùn. Ó ṣe di pé mi ò mọ̀ ṣe mọ́. Ó wá di December. Ó wá lòun lọ sọ́dọ̀ ọmọ ẹlẹ́kọ̀ọ́. Wọ́n ní kí ló dé tẹ̀ mọ́ ọmọ mi lọ. Ẹ lọ́wọ́ pẹ̀lú aláàjì nílé. Ṣẹ̀rá aláàjì yẹn kò lè rìn. Ọmọ mi ló ń bá gbégbẹ́, ló ń bá gbé tọ̀. Ṣé ń gbọ́rọ̀ mi? Bẹ́ẹ̀. So ìgbà tí wọ́n dé látẹ̀kọ́, tí mo wá ní January, wọ́n ń send owó sí wọn. Oní POS yẹn evidence ló wà bẹ́ẹ̀. Wọ́n sọ fún mi lọ́mọ mi wá pè mí ní dáàdì mi ní ẹ̀. Ó ní stress tán fóun, ó ti pọ̀ jù. Stress lẹ́fẹ̀ẹ́ sọ. Stress ó ní ti pọ̀ jù. Wàhálà. Ó lòun ló máa gbégbé aláàjì lọ dànù nísàlẹ̀. Ọmọ ọdún mélòó ni? Ọmọ ọdún méje ló wà ńgbà yẹn. Ọmọ ọdún mélòó ni báyìí? It's now 7 years and 6 months. Tó bá di on the 16 ló máa pé. So ó lóun gbé lọ́dọ̀ àwọn màmá yìí mọ́. Èmi náà wá múra. Ọlọ́run máa jà pòfo. Wọ́n kàn wà lẹ́kọ̀ọ́ nígbà máa ṣiṣẹ́ nínú ìlú náà. Wọ́n wá di pé Easter kún kan bíi ijọ́ mẹ́rin ìgbà tí mi rí nǹkan kan. Jẹnẹrétọ̀ tí mo gbé lọ. Ṣé gbọ́? Jẹnẹrétọ̀ tí mo gbé lọ wípé mo fẹ́ máa fi ṣáàjì fóònù ẹ́sítéètì yìí. Ta jẹnẹrétọ̀ yẹn má bẹ̀rẹ̀. Kí ni chájà yẹn 30 volt yẹn? Ìyẹn nìkan ni mo gbé bọ̀ wáyé. Kí ló wá ṣẹlẹ̀ gangan tí ẹ fi wà Nítorí nílé iṣẹ́ àṣìlẹ́ ni pé dídé ọlọ́pàá? tí mo wá dé ọmọ Ọpẹ́yẹmí ó lóun gbé lọ́dọ̀ wọn mọ́. Ó wá lọ gbé báàgì ẹ̀ wá. Sọ́dọ̀ tí yín gẹ́gẹ́ bí bàbá. Gẹ́gẹ́ bí bàbá àdẹ̀jọ́ ń gbé pọ̀ tẹ́lẹ̀ ni. Ìgbà tó gbé lọ́dọ̀ yìí fóṣù 5 ẹ̀yẹ lábẹ́wò. Ẹ̀rẹ́ jẹ ẹ̀rọ mira. Ṣé ń gbọ́ mi? Mo dẹ̀ ṣàkíyèsí kinní kan lára ọmọ mi nígbà tí mo dé ní April yẹn. Ó kú bí ijọ́ mélòó kan. Ọmọ yìí ò ní báyìí tẹ́lẹ̀. Kí lẹ ṣàkíyèsí bàbá? Bí mo ṣàkíyèsí ni pé ọmọ mi rù sí. Ó rù. Ó rù sí. Ẹ dẹ̀ lérò pé bóyá torí wàhálà tí ó ló pọ̀ jù fóun bóyá ṣe ilé ló dé òru. Ajá fún alábíàmọ́ ní ọ̀kan. Ìwọ ní kejì. Èkejì ńkọ́? Ẹlẹ́ẹ̀kejì ní ìró kan. Sọ́ọ̀mì èsì ìrònú ti pọ̀ jù fẹ́mi bàbá. Ẹlẹ́ẹ̀kejì ni pé bóyá kì í jẹun tó Bàbá, lásìkò. báwo ni wọ́n ṣe parọ́ mọ́ yín? Báwo lọ̀rọ̀ pé ẹ bá Wọ́n sùn ṣe ṣe parọ́ jẹ́? mọ́ mi rèé. Inú ilé ni mo wà. Ẹ bá mi máa ka ẹ̀yin jàmá. Mo wà nínú ilé ní April. Ẹ̀yin bọ́ọ̀bù mi. Mo wà nínú ilé ní May. Ẹ pè mí kẹ́ ní nǹkan ṣẹlẹ̀. Ó di June ẹ pè mí. Ó ṣe wá di July jẹrin àbíjàrún yìí. Níjọ́ Friday. Mo kàn déédé sùn ni. Mo ṣe máa ń sùn tí mo tà kákàrí. Ìyá ẹ̀ ló kọ́kọ́ wọlé. Ó ní ọpẹ́ dà. Ó lọ́pẹ́ nìyẹn ló sùn kalẹ̀ bẹ́ẹ̀. Ó ní òkè ó lóun máa padà wá. Ìyá yìí ò padà wá.
ó tó 30 minutes to after that time ọmọ yìí ni mo rí ó ṣe lé ọmọ mi lápá mú nìyẹn around after 5. báwo ni arákùnrin tí ẹ ń sọ yìí ṣe jẹ́ sí? ọmọ ìyá yìí ni wọ́n jẹ́ ọmọ láńlọ́ọ̀dù àbí? ọmọ ìyá yìí ni ìyá yìí dẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ landlord about 4 years ago ṣé ń gbọ́dọ̀ mí sí ọmọ yìí dẹ̀ rẹ̀ ó lò ní bádì àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n majority of the boys in that environment they know him as yahoo boy only guy name sọ́ọ̀ mi ń sìn. Daddy, excuse me ẹgbẹ́ nìkan ló ń bèrè ẹ ìbéèrè ṣe lọ́wọ́ mi. sùúrù ẹ ń waste time tiwa nǹkan tá a bèrè ní kẹ́ ẹ dá wa lóhùn. Báwo ni wọ́n ṣe accuse yín? This is what we want to a ní hear mo from you. sùn Ẹ gbàtẹ́ sùn. ẹ mú ọmọ ẹ dẹ̀ Ẹni mọ́ ọmọ ìlú wọlé mi jáde tẹ́ ẹ mọ̀ ọ̀rọ̀ dé ni ẹ gbọ́dọ̀ wọlé ẹ̀ ẹ̀ ẹ dẹ̀ mọ́ ọmọ jáde ẹni tó wá mọ́ ọmọ jáde rèé Òkè lẹ́yìn yẹn kí ló wá ṣẹlẹ̀? tí nǹkan dédé máa padà rí ilẹ̀ bá lọ mọ́ ọlọ́pàá kan dé Okay. very young boy ìgbà tí mo mọ ọlọ́pàá yẹn dé òun pẹ̀lú ọlọ́pàá yẹn tún chat lórí fóònù Okay. Kí ló wá lẹ ṣe? ni ọlọ́pàá yẹn orí mi tí mo wà ní ilé mò ń tì lọ́wọ́ ọlọ́pàá yẹn bá rí mi tí mò ń jẹ lọ́wọ́ kí wàá náà ni kí náà lẹ ṣe? wọ́n ní wọ́n ń pè mí ní police station wọ́n sọ pé mo ṣe nǹkan kan Okay. Gbàtẹ́wádé police station kí ló sọ fún yín kó ṣẹlẹ̀? wọ́n ti sọ̀rọ̀ ọlọ́pàá kọ́ ló sọ̀rọ̀ Ta ló wá sọ̀rọ̀? àwọn náà sọ̀rọ̀ police station Kí ni wọ́n sọ? pé wọ́n ní àwọn làwọn mú bàbá ìwà in respect of pé ó ń bá ọmọ ẹ̀ sùn. Okay. So kí ló ọlọ́pàá wá béèrè lọ́wọ́ yìí nígbà tí wọ́n dẹ̀ fi allegation They yẹn? ask me normally pé that mama which is assistant commissioner of police also around so amazing ó dẹ̀ bí mí léèrè ó ní ṣé mo máa ń pẹ́ mo ní bí máa ń pẹ́ bàbá Okay. ó dẹ̀ ní kí n go down ó ní ká mú mi lọ ná fún detention ó ní tó bá dẹ̀ ẹ̀yìn ọ̀sẹ̀ ó ní wọ́n máa interrogate mi. kódà bàbá láàrin ẹ̀yin àti ọmọ yín ọmọ ọdún méje tá à ń sọ yìí, kí ló ṣẹlẹ̀ bàbá àyà mi ò ṣe nǹkan kan ní tilẹ̀ ń tọ́lọ́run? mi ì ṣe kankan rí ọ̀rọ̀ tán wá ní ẹ̀ ń bọ́mọ yín sọ nínú mọ́tò Mọ́tò bó ló ṣe kódà jẹ́. ni a má ti rárá wọn ni mi ò ṣe kékeré. ẹ̀yin àtìyàwó yín tẹ́lẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀. kí ló ṣe ìyá ọmọ yìí tí ò fi sí lọ́dọ̀ yìí? mo sábà gbóbi sùn ọmọdé dẹ̀ nìyá wọn ẹ bá rí ìyá wọn gan ẹ wá yà ìlẹ́nu pé olú mi sí ìyá wọn sọ́ọ̀mù sí ó kéré ní station ló ọmọ ìmú station ìyá ẹ̀ sẹ́gbọ́n mi mo sábà gbóbi sùn mo rí ìyá Kí ló fà á? kí ló nígbà tó a ń ní lọ mo rí pẹ̀lú ọkùnrin tọkùnrin ń bá sùn tani nínú ilé yín? nínú ilé alẹ́ rí pẹ̀lú ọkùnrin. ìyá wọn òkè lẹ́ẹ̀fi lè dà. mí ìjẹ́ wàá lé ọ̀gá ló sá fúnra rẹ̀. ṣẹlẹ̀ ẹ fún wa ní nọ́mbà ìyàwó kàpé. kò sí nọ́mbà lọ́wọ́ mi kò ní fóònù kó tó lọ. ibo ló ń gbé sí. thank you ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́ jẹ́ ká ẹ ṣe fún mi. kó anything tó lè hand up mo fẹ́ kí ọmọ ẹ̀ kó padà sọ́dọ̀ ìyá wọn ṣùgbọ́n máa rí ìyá wọn. kí lorúkọ ìyá wọn. kí lorúkọ ìyá ẹ̀? Rachel kiri. Rachel kí ni? Rachel Adémọ́lá. ibo lẹ ń gbé ẹ̀yin gangan? ibo lẹ ń gbé agbègbè? ilé wọn ni mo gbé. níbo nílé wọn? mo bọ́rọ̀ dé nílùú wo nílùú wo? níjẹ̀bú òde. mo bọ́rọ̀ dé níjẹ̀bú òde. ó dáa arákùnrin kí lorúkọ yín? nǹkan ìyá wọn ọmọkùnrin. ẹ bá ń gbóhùn sókè dáadáa. ìjọ yẹn ló lọ. kí ló pa ẹ̀yin àti bàbá pọ̀? kí lẹ lè sọ nínú gbogbo àlàyé tí bàbá ṣe látẹ̀ǹkan yìí? kò sí nǹkan tó pa ìmọ̀ àti mọ̀ pọ̀ tó pé àjọ ń sọ lẹ́yìn kájọ kíra wa ní kọjá ìyá ìlú bẹ́ẹ̀. ọjọ́ tí mo wá ọjọ́ Friday mo wá sọ̀dọ̀ mọ́ mi torí mi bá wọn gbé mo kọ́ mú e débẹ̀ no Friday mo wá síbẹ̀ wọ́n wá ní pé àwọn máa gbọ́ kọ̀ọ̀kan láàbúrò mi gan ni bí mo ṣe wá débẹ̀ lọ́jọ́ ẹ̀ ọ̀sán gan ni àwọn mọ́ìmí àti àbúrò mi ọmọ ẹ̀gbọ́n mi lọ́jọ́ sọ́pọ̀ ẹ̀ pé mi ò lè rí nǹkan tó ṣẹlẹ̀ ní àná ìyẹn jẹ́ tọ́ọ̀dì tọ́ọ̀dì pé ọmọ yẹn jókòó ní skul ní kíláàsì tọ́ọ̀dì pé ìdí ẹ̀ ń wẹ̀tì ọ̀dẹ̀ tí máa ìdí ẹ̀ ń wẹ̀tì fún kínni? ọmọ ń wẹ̀tì ọwọ́ bóyá ó máa ń tọ̀ gbọ́ tí tó bá rí ẹ̀ téèyàn bá tó máa ṣàn bọ̀ kò ṣàn ó máa ń wẹ̀tì mọ́ bẹ́ẹ̀ ni ọ̀ṣà ọ̀dẹ̀ ti rí lẹ́ẹ̀kan ẹbí ẹ̀mí yìí tó wá tún bí ẹ̀kẹta yìí lọ́wọ́ kíní yóò dẹ̀ fi ṣe ojú lásán pé kọ́lọ̀ pé dájọ́ wọ́n rán àwọn méjì lọ láti skul bọ́ ọ̀bá dájọ́ ilé wọ́n wá pé
àbúrò mi ní sùkúl torí ọjọ́ máa ń lọ sùkúl ìyẹn ló máa ń mú lọ sùkúl ìgbà tí kò sí jáde ní ọmọ sọ́dọ̀ ọjọ́ máa ń lọ. Ọ wá pè é pé báyìí làwọn rí o. Ìyẹn wá sọ fún mọ́mì lọ́ wá sọ fún mi lọ́jọ́ máa gbà. Ọmọ yẹn dẹ̀ sọ pé dájú òun ló máa ń bá òun sùn. Ọmọ yẹn ló sọ bẹ́ẹ̀. Ó sọ bẹ́ẹ̀ fún ẹ̀yin. Kò sọ bẹ́ẹ̀ fún mi. Àwọn wo ló sọ fún? Àwọn mọ́mì ló sọ fún. Ó dẹ̀ sọ fún dókítà. Ẹ gbé dé ilé ìwòsàn tìjọba. Bẹ́ẹ̀ni, a lo private. Ẹ̀rí sì wà. Bẹ́ẹ̀ni. Bàbá ọ̀rọ̀ rèé. Wọ́n gbé ọmọ yín lọ sílé ìwòsàn. Dókítà sọ wípé wọ́n ti ń bá a sùn. Ọmọ yẹn wá sọ wípé ẹ̀yin lẹ̀ ń bá òun sùn. Màmá sọ̀rọ̀ ọmọ tó ń wo yìí. Èmi ìta ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní ọmọ yẹn. Sọ̀rọ̀ mi sí. Ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí alùkìyámọ̀. Sọ̀rọ̀ ọmọ tó ń wo yìí. Wọ́n tó wákàtí kan sí méjì gbà mí. Kí lè sọ fún mi? Ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́mọ yìí nípa bíbá sùn, àwọn oníkẹ́ bá mi. Mi ò mọ.